díẹ̀ ṣíkínní ni ó kù o wọ́n fẹ́ pa gómìnà yìí lọ́jọ́ iléyá bẹ́ẹ̀ àwọn tọ́ọ̀gì kan ni wọ́n sọ pé wọ́n kọlù ú làwọn security bá sáré rọ sínú mọ́tò náà bá gbé sẹ́nitọ̀ Adémọ́lá Adélékè gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ sílé lọ́jọ́ iléyá gan ni agbópè ìṣẹ̀lẹ̀ yìí wáyé o nílùú Òṣogbo ìwé ìròyìn Daily Post náà ló gbé o wọ́n ní díẹ̀ gan ló kù níṣẹ́ làwọn jàǹdùkú tọ́ọ̀gì olóṣèlú kò bá pa gómìnà ìpínlẹ̀ náà lásìkò tí wọ́n fẹ́ kírun iléyá nílùú Òṣogbo gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀hún ṣe gbé ó ní kálukú ti jókòó tí wọ́n fẹ́ kírun lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ àná òde yìí nílùú Òṣogbo àti pé ó ti ní bí wọ́n ṣe máa ń jókòó ní yídì ìmáàmù ni yóò ṣáájú o táwọn èèyàn pàtàkì láàrin ìlú yóò sì tún sí ìmáàmù ọ̀hún lẹ́yìn nínú àwọn èèyàn pàtàkì náà ni àtaọ́jà ìlú Òṣogbo wà ọba Jímọ̀ Ọlánìpẹ̀kun bẹ́ẹ̀ ni sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adélékè ẹni tí í ṣe gómìnà náà yóò wà ní ìnàró pẹ̀lú ìmáàmù àtàwọn èèyàn pàtàkì àwọn èèyàn jàǹkànjàǹkàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọn pátá yóò sì jọ ṣàfọ̀mọ́ fún Ọlọ́run ọba wọn ní bó ṣe máa ń wáyé nìyẹn o ṣùgbọ́n lọ́gán tí gómìnà dé sí yídì níbi tí wọ́n ti fẹ́ kírun iléyá ìwé ìròyìn Daily Post sọ pé nígbà náà ni wàhálà bẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ di ibò lọ yàgò kí olókìsì tó ṣẹ àdá àtàwọn ohun ìjà olóró làwọn jàǹdùkú tọ́ọ̀gì olóṣèlú fàyọ sí gómìnà ìpínlẹ̀ náà ní àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ ìyẹn àwọn security bá sáré fẹ̀yìn pọ́n wọnú ọkọ̀ ni wọ́n bá gbé eré burúkú jáde kúrò níbi tí ìṣẹ̀lẹ̀ láabi ti fẹ́ wáyé lọ́jọ́ iléyá gan ọ̀kan lára àwọn olùrànlọ́wọ́ gómìnà ìyẹn ọ̀gbẹ́ni Sàráfà Ibrahim sọ pé ọkùnrin olóṣèlú kan tí orúkọ ẹ̀ ń jẹ́ sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ló kó àwọn jàǹdùkú kọlù gómìnà Adélékè nílùú Òṣogbo lọ́jọ́ iléyá níbi tí wọ́n ti fẹ́ kírun iléyá gan nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti sọ pé àdá apaná gidi tó mú yẹn ni wọ́n kó dání wá sí yídì ti fẹ́ kírun o ohun tó sì ṣẹlẹ̀ ni pé gómìnà kò sí nílé tẹ́lẹ̀ ìpínlẹ̀ Èkó ni wọ́n lọ láti lọ bá òyìnbó aṣojú orílẹ̀-èdè Amẹ́ríkà ṣèpàdé ìyẹn United States Consular General bí gómìnà ṣe padà sí Ọ̀ṣun Òṣogbo tààrà ni wọ́n wá o yídì tí wọ́n sì ti fẹ́ kírun tí gbogbo àwọn èèyàn Ọ̀ṣun ti ń retí wọn náà ni wọ́n lọ ṣùgbọ́n àwọn jàǹdùkú tọ́ọ̀gì tí sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù kó wá ṣe fojú kan gómìnà níṣẹ́ ni wọ́n pera wọn bóde o tòun ti paná ọ̀bẹ UTC tòun ti àdá láàmú bí ìjọgọdì ọ̀hún náà ni wọ́n ti kọlu ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó wà pẹ̀lú gómìnà ẹni tó ṣojú fún àwọn ẹkùn ìdìbò yìí Òṣogbo Ọlọ́rundá Ìrẹ́pọ̀dùn Orolú Márùtì Adéwálé Adébáyọ̀ gan ni orúkọ tọ̀hún jẹ́ o ọkùnrin tí ó bá ìwé ìròyìn Daily Post fi kún pé tó dájú ni pé wọ́n mọ̀ọ́mọ̀ wá dúró de gómìnà níbẹ̀ ni bẹ́ẹ̀ iná ọmọrara ni SRJ fi ń ṣeré o ohun tí sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù ṣe yìí ìwà ìrìtẹ̀gbàjọba ni o bí ẹni fẹ́ dojú ìjọba bolẹ̀ ni o nítorí níṣe ni wọ́n fẹ́ pa gómìnà ẹni tí ṣe olórí ìpínlẹ̀ Ọ̀ṣun ohun tí ó dá wa lójú ni pé nínú àwọn ọmọ jàǹdùkú tí sẹ́nitọ̀ Ajíbọ́lá Bàṣírù kó wá sí yídì níbi tí wọ́n ti fẹ́ pa gómìnà Adélékè á dá ojú wọn mọ̀ dáadáa o lára àwọn ọmọ burúkú tí wọ́n fẹ́ lò fún iṣẹ́ yẹn á mọ̀ wọ́n mọ̀ọ́mọ̀ kó ohun jà wá ni o kí gómìnà má lè wọ yídì láti jọ́sìn fún Ọlọ́run ọba nígbà tí ọ̀rọ̀ di wìtìwìtì níṣe ni àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́ gómìnà wọnú ọkọ̀ tí wọ́n sáré gbé e kúrò níbẹ̀ ọ̀kan lára àwọn èèyàn tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn náà bá ìwé ìròyìn Daily Post sọ̀rọ̀ ohun títọ̀ ọ̀hún sì wí ni pé ọ̀rọ̀ kò rí bí Sàráfà Ibrahim ṣe sọ ó ní kò sẹ́ni tí ó fẹ́ pa gómìnà wàhálà kékeré kan náà ni ó ṣẹlẹ̀ láàrin gómìnà Adélékè àti sẹ́nitọ̀ Bàṣírù ohun táwọn méjì sì jọ ń jà sí ni ààyè tí wọ́n fẹ́ dúró sí kírun ní yídì nínú ọ̀rọ̀ tí ọkùnrin sọ náà ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé iwájú ni ìmáàmù máa ń dúró sí ní tiẹ̀ o táwọn èèyàn pàtàkì bíi sẹ́nitọ̀ Bàṣírù àtaọ́jà ìlú Òṣogbo Kàmísì Ọlátúndé Badmus àti gómìnà náà yóò dúró sẹ́yìn lèmọ́ọ̀mù tí wọ́n yóò sì jọ kírun papọ̀ fọ́lọ́run ọba ó lọ́jọ́ iléyá yìí ìyẹn àná wẹ́sídẹ̀ẹ́ bí gómìnà Adélékè ṣe dé níṣẹ́ ló ní kí sẹ́nitọ̀ Bàṣírù kúrò láàyè tí wọ́n ti pèsè sílẹ̀ fóun òun ti dé kí ọkùnrin náà ó yẹ̀bá ní kíá ní SRJ náà bá yarí pé kò sóhun tó jọ òun kò níbi kankan rè òun kò ní fi àyè tí òun ti jókòó sí sílẹ̀ níbi tí gómìnà ti bínú jáde kúrò ní yídì nìyẹn o ẹni tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé lókèsẹ̀ náà ni wọ́n ti sọ pé kí àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ fi ọwọ́ òfin mú sẹ́nitọ̀ Bàṣírù yìí ṣùgbọ́n kí wọ́n tó débẹ̀ o níṣe ni àwọn aráàlú sáré ti géètì tí àwọn èèyàn rí pé wọn kò ní mú lọ kúrò níbẹ̀. I see the governor at the Eid today, so I wouldn't know whether he was coming to observe a prayer or whether he could not observe a prayer. I got to the Eid today and I sat. I came in the company of Balance, the Ààrẹ Adini of Òṣogbo, Baba Adini of Òṣogbo, and the leadership of the Islamic community. And characteristic, that's how we come. And I sat. One individual who I don't know to be working for any government came and said I should leave where I was sitting, and they insulted me. And I told him that I don't know him. He purportedly claimed that where I was sitting was where the governor is supposed to sit. I said there was no protocol. I did not see any protocol officer of the governor. I did not see advanced party of the governor. I did not see anybody who is a security officer. So you as a non-state actor cannot ask for them. Then and then he has some talks
to come and attack me while sitting, but the citizen of the town rose up and they defended me against the assault. They removed my turban, but I remained unperturbed. I sat and I observed my prayer and I left. So when I left the heat, one policeman officer approached me and said that the CP said I should come. I said I'm ready to come, but criticizing of them, they said that I must come down from the vehicle. I was in the convoy of the retired assistant police, who is my uncle, Ashwaju Adini. So they locked up the premises of the Eid for almost about 45 minutes. Eventually, the CP put a cut across, and then we drove down to the place and we told them what has happened. I don't know the story they are saying. I did not. I'm a Muslim. I came there to observe religion and not to do politics. I just want to sound a note of caution to the governor of Osun State. He should not allow non-state actors to take over his protocol or take over his security. It does not augur well for his activity. Particularly that character they call Onimudaji. It's not designated to be anybody. So it's not supposed to want to now be moving front and back and say he wants to arrange for government protocol. I've been in government at the state level for 8 years and at the national level for 4 years. If a VIP or a governor is to be at the place, you expect to be an advanced team, to be a protocol, then even the protocol has to be arranged having regard to the dignitaries that would attend that particular function. And at the risk of sounding immodest, nobody can say I'm not a dignitary in this town. I'm one of the major contributors to the construction of that Eid. I've been a 2-term commissioner and I serve as a senator of federal government. So it's not just one individual, an irritant that will now come and say he's purportedly acting on behalf of the government. So I want to implore the governor of Osun State to take charge of his government, use proper officials and not use touts to organize his affairs. Thank you very much. Ètò tó kọ́ni